iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n bá òkú arákùnrin kan nínú ilé ní ìpínlẹ̀ ọ̀hún bí ó tilẹ̀ jẹ́ wípé títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ohun tó ṣokùnfà ikú ọkùnrin kan tó jẹ́ ayálégbé tí wọ́n pe orúkọ ọkùnrin ọ̀hún ní Tolúlọpẹ́ Olúsànyà. Síbẹ̀ kàyéfì ni ikú rẹ̀ ọ̀hún jẹ́ fún àwọn ará àdúgbò àti fún gbogbo àwọn tó gbọ́ nípa ọ̀rọ̀ náà. Ẹni ọdún márùndínláàádọ́ta ni wọ́n pe Olúsànyà tó ń gbé ládùúgbò Ṣítù òpópónà Mádójútìmí Abíọ́lá Way ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Bàbá onílé tí Olúsànyà ń gbé ni ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé òun ló ké gbàǹjarè sí iléeṣẹ́ ọlọ́pàá létí wípé ẹ̀yin ọlọ́pàá ẹ gbà mí o. Ó sáré lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìdí Abá. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí àwọn ará àdúgbò ti gbọ́rọ̀ Olúsànyà kẹ́yìn kó tó di wípé àwọn ará àdúgbò wọn ò gbọ́ ìró rẹ̀ mọ́. A ò gbúrò Olúsànyà mọ́ ni bàbá onílé rẹ̀ ló fi kúrò ní ibi tí òun ń gbé tó sì lọ sí ibi tí Olúsànyà ń gbé gẹ́gẹ́ bí ayálégbé láti lọ wò ó nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ìgbà tí bàbá náà débi ilé tí Olúsànyà ń gbé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ òórùn burúkú láti inú yàrá. Èyí ló jẹ́ kó gbìyànjú láti ṣílẹ̀kùn wọlé. Wọ́n ní gbogbo akitiyan bàbá onílé náà láti já ilẹ̀kùn wọlé ló já sí pàbó. Èyí gan ló jẹ́ kó gbarata tó sì sáré lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìdí Abá láti lọ fi ọ̀rọ̀ náà tó wọn létí ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tí a wà yìí. Àyèfì ló jẹ́ fáwọn ọlọ́pàá náà nígbà tí wọ́n débi bí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbọ́ òórùn tí wọ́n sì ṣí ilẹ̀kùn wọlé ní tẹ̀pátìkúùkù. Irú kílẹ̀ yìí ni ọ̀rọ̀ tó gba ẹnu wọn jáde nígbà tí wọ́n bá òkú arákùnrin ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúsànyà lórí bẹ́ẹ̀dì tó ti wú kọjá sísọ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Olútọ́lá nígbà tó ń fi ìdí ìròyìn yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gbẹ́ni Adébẹ̀sẹ̀n Adébáyọ̀ tó jẹ́ bàbá onílé Olúsànyà ló pariwo síta tó sì lọ fi tó àwọn ọlọ́pàá létí ní nǹkan bíi aago 8 kọjá ìṣẹ́jú 15 alẹ́. Olútọ́lá tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá wa ni wọ́n já ilẹ̀kùn wọlé wọ́n sì bá òkú rẹ̀ tó ti wú lórí bẹ́ẹ̀dì tó sì dàbí ẹni pé ó ti kú tipẹ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ̀síwájú pé ó ṣòro fáwọn ọlọ́pàá láti gbé òkú Olúsànyà kúrò ní ilé náà lálẹ́ ọjọ́ náà nítorí gbogbo ìgbìyànjú láti rí ìrànlọ́wọ́ àwọn elétò ìlera ló já sí pàbó. Bákan náà ló sọ pé àwọn kò tún rí àwọn mọ̀lẹ́bí olóògbé náà láti bá wọn sọ̀rọ̀. Ìdí rèé tó fi sọ pé àwọn kò rí òkú náà gbé lọ sí mọ́ṣúárì. Bí ẹ bá gbàgbé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún tó rí kọjá nígbà tí wọ́n rí òkú Fatia Hamsat nínú ilé rẹ̀ tó wà ládùúgbò ọ̀rẹ́ méjì Ìjẹun Tuntun ní ìlú Abẹ́òkúta. Hamsat ló gbẹ̀mí ara rẹ̀ sínú ilé tó sì jẹ́ pé àwọn agbófinró ló padà lọ gbé òkú rẹ̀ kúrò lọ sí mọ́ṣúárì.